Ganiyu Ìṣọ̀lá ó ti lọ bí 40 years tí aago ìyá ti ń bá bọ̀ ó ti pẹ́ díẹ̀ ìgbà tí àyà náà sì dáa ṣe pé àwọn èèyàn ń kọ́ nígbà tí egbò ẹ ti di ọ̀kadà ti dé egbò ẹ ti dé kò àwọn èèyàn ọ̀fẹ́ yà síbẹ̀ mọ́ kí ẹ pé àwọn tá a ti ń bàjẹ́ tẹ́lẹ̀ ní là ń dọ́gbọ́n ṣe ìpara tó bá wípé àwọn èèyàn tí èèyàn pé fóònù gan ń wò àwọn yẹn ti di pé àwọn ìtàn dábàá bọ̀ ní ìsìn ẹnu ìgbà tí nǹkan wá ń fi pé ń ṣe díẹ̀díẹ̀ lójú wọn mọ yà sí aago tí wọ́n fi sọ́wọ́ tẹ́tẹ̀ ayé ìgbà tọ́kadà ọtí kìíní wà tẹ́tẹ̀ tí owó ti da tó dojú mi wọn ò fẹ́ yà sí láti máa wo aago mọ́ lẹ́yìn tí wọ́n máa wo aago orí sẹ́ẹ̀tì ìyẹn ń wò mọ̀ nígbà tí gbogbo ẹ ti á ṣe ní ìdígbò ẹ ti ó ti di gbogbo ẹ ti dẹ ó ti ṣe díẹ̀díẹ̀ wọ́n ti ń wá ìyá tó ń kálukú náà ti ń ra àwọn aago nígbà táwọn aago ńláńlá ti ń dé wọn ò lè wọn ò mú òbí wá o wọn ò mú ẹnìkankan wá nítorí pé wọn ò fẹ́ kọ́ mọ́ oúnjẹ ojú ẹsẹ̀ wọn fẹ́ tọ́kọ́wọ́ ọ̀hún àwọn àti láìka àta ìdàgbà díẹ̀ ni là ń dọ́gbọ́n ṣe ọ̀bọ̀ ẹ̀mọ́ kankan ọ̀kọ́ mọ́ ìmọ̀ tí mo ní fún ni pé wọ́n mọ ọ̀kadà òwe sí ọ̀kadà àti iṣẹ́ tó ṣe wọ́n kálukọ́ máa di àyè iṣẹ́ tó kálukọ́ bà kọ́ tí ó pè é lọ́jọ́ iwájú ẹni kálukọ́ yà sí nǹkan wọn sọ̀kadà kásá wọn kì í ṣe tọ́ da ọ̀kadà rìn tí nígbà tí ìbá bá ẹ tí wọ́n bá lọ nínú pé ẹlẹ́mọ̀ wọ́n lè pa wọ́n sọnù ẹ̀mí lè kó sẹ́nu orin ẹ̀mí lè di ó lè kúkú yà nípa ọ̀kadà gbogbo ìgbà tí ó kálukọ́ bà kọ́ ìmọ̀ àti mọ̀ bá ń pé ó kálukọ́ bà kọ́ ọjọ́ iwájú ìnáyẹ̀ kí wọ́n yà sí.